lórí ológbò látẹ̀ o láti jọ mo ti wà lórí social media mo rí èèyàn tó gọ̀ tí ó fi ọpọlọ gbálẹ̀ tó jẹ́ pé tí ó bá ní wọ́n lọ mú dàdà gọ̀ níwá tí ò ní ọpọlọ kankan ọlọ́ba gbọ́ èyí tí ìrírí bí ọkùnrin dẹ̀dẹ̀rẹ̀ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ọgọ̀ débi pé ìwọ náà sì lọ́mọ lépa tí wọ́n náà mọ̀ sí bí bàbá eléyìí ọgbọ́n kankan o gbogbo ayé ẹja kọ́ gbọ́n tí ó wí díẹ̀ náà máa play inú fídíò rẹ̀ ìwọ̀n àsọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ fídíò méjì lẹ̀ wò ìwọ̀n àsọ̀rọ̀ lé lórí ọ̀wọ́ ìgọ̀gá ẹni fa. ti dá dúró kó Odùduwà ó tó jọba nífẹ̀ẹ́ ṣé ẹ wá ní bàbá Dìndìnrìn tó ń sọ wípé àtọmọ Dìndìnrìn tó ń sọ wípé ẹrú l'Odùduwà ẹrú ni Ọ̀rànmíyàn ẹrú ni Ọọ̀ni of Ifẹ̀ definitely ẹrú ni Odùduwà náà nìyẹn toró Odùduwà làkọ́kọ́ abọ rẹ̀ nílé Ifẹ̀ abọ rẹ̀ máa ń wà ṣùgbọ́n pé èèyàn kọ́kọ́ jọba ó tún wá jẹ́ abọ rẹ̀ tó jẹ́ pé fúnra ara rẹ̀ ló ń ṣètùtù ìlú Odùduwà làkọ́kọ́ Odùduwà gbogbo ìran tí wọ́n jẹ́ ọmọ ọba nífẹ̀ẹ́ táwọn ìran wọn ti jọba rí àwọn náà sì ń jọba nífẹ̀ẹ́ àfàwọn tí wọ́n ti kúrò tí wọ́n bá ń sọ fún yín pé ẹrú ni Ọọ̀ni nílé Ifẹ̀ ẹni tó bá ń sọ bẹ́ẹ̀ ẹ sọ pé ọpọlọ ń dùn Ọọ̀ni of Ifẹ̀ ò kì í ṣe ẹrú ẹni tí ó bá sì kú ní òkú ẹni tí ó bá kú ní òkú ní Nàìjíríà ní South West Ọọ̀ni of Ifẹ̀ lólórí gbogbo ọba nílẹ̀ Yorùbá Ọ̀ràngún lè jẹ́ ẹ̀gbọ́n o ṣé mọ̀ wípé àìfàgbàfẹ́ nìkan náà ni ò jẹ́lé ayé ogún gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí tó bá jẹ́ pé ibi tí nǹkan ti dáa ni ó yẹ ká kó ọ̀rọ̀ yìí lọ sọ́dọ̀ kábíyèsí bàbá wa Ọ̀ràngún lé. now amukọ̀mẹ́kọ̀ ọkùnrin dẹ̀dẹ̀rẹ̀ dàdàngọ́rẹ́ ìwọ náà ní sè táwọn fámìlì rẹ bá ń rí ọ ní ẹsẹ̀ ṣé wọ́n mọ̀ wò pé bọ́yọ̀ ọpọlọ rẹ ṣe wọ́n ti mọ̀ ọpọlọ rẹ ọ̀gbálẹ̀ àwọn kò ti mọ̀ pọ̀ ọ̀gbádùn tipẹ́tipẹ́ ó ní wọ́n ní pé Ọọ̀ni Ifẹ̀ pé wọ́n ní ẹrú ni ó wá fẹ́ sọ ìdí tí bàbá yóò ṣe sọ pé ẹrú l'Ọọ̀ni Ifẹ̀ nítòsọkọ̀ ó níyàwó ìmọ̀mọ́ tó bí Ọọ̀ni Ifẹ̀ lẹ́rú tó ń sọ ti ẹnu ṣe understand táwọn ò tí pọ̀ ní Ifẹ̀ lẹ́rú náà ó wá fẹ́ sọ fún wa ọ̀nà tí Ọọ̀ni Ifẹ̀ tí èfi ṣẹrú èmi wá ṣe bọ́dà kọ bàbá Ọọ̀ni Ifẹ̀ àti ìyá Ọọ̀ni Ifẹ̀ àtẹni tí wọ́n bí tẹ̀lé àbóhùn ni wọ́n bí kàn yín ni ọwọ́ abẹ́rẹ́ sítórí òfò ẹni tí ọba nígbà ni ò nígbà a jẹ́ pé Oòduà náà Oòduà bọ ọbọ rẹ̀ ọjọba ó tán bọ rẹ̀ kankan so lọ́pọlọ ọgbọ́n tó ń wí sọ ọgbọ́n tí ọfẹ́ yóò mọ̀ dáhùn tó fẹ́ fún wa níbi tó ń sọ ni ọfẹ́ púrúfù pé yẹn ṣẹrú ọ̀wá mọ̀ nǹkan tó sọ ọ̀wá ń wí nǹkan míì bẹ́ẹ̀ náà mo ní fídíò kan náà ń bẹ tó ṣe tí mo rí torí pọ̀ ń táàgì mi ló jẹ́ kí n rí kò ṣe ẹni tó yẹ kí n dá lónìí ọ torí ẹnìkan kan ò mọ̀nú ayé to understand pọ̀ mo rí gbàgbàlagbà ní bá ní sẹ́yìn bá sì wọ́n náà ní òun ṣe bóyá history ló lọ́ọ́ kà ní bóyá ó sì ń ṣiṣẹ́ léṣe rédíò kan ní àmọ́ bí mi ṣe wọ̀ yìí ó gbọ́n kankan ó lọ́pọlọ kankan mo rọ́mọ rẹ tó sílẹ̀kùn tó wọlé òun náà mọ̀ wò pé bàbá òun pé bóyá ọpọlọ ń bẹ lórí wọn kò ní mọ̀ bí ó sì kankan lórí ẹ̀ ó ní kí ló dé tí wọ́n fún wa ní Ọ̀yọ́ state ṣé bó kọ ìlú lọ́yọ́ Ifẹ̀ náà ń bẹ ọwá ní torí pé àwọn Ọ̀yọ́ súnmọ́ àwọn British torí rẹ̀ ló jẹ́ kí wọ́n entitle sí Ọ̀yọ́ state ok sáwọn British náà wọ́n tó fún wa lọ́sùn state ṣé báwọn Nàìjíríà wa ara wa ṣé báwọn Babangida wọ́n pín Ọ̀ṣun state kí ló dé tí gbogbo ẹ̀yin dìndìnrín tẹ́ mọ̀ tán yìí tẹ́ ẹ̀ jáde sọ fún wọn pé kí wọ́n pè ní Oòduà state torí Oòduà state lọ́yẹ̀ kí bẹ́ẹ̀ yẹn ọmọ jẹ́ tàbí Ifẹ̀ state sọ ọpọlọ rẹ gbálẹ̀ ọmọ nǹkan tó ń sọ ní ṣé ọgọ̀ tó bá ní àbí igbó ni wọ́n kírètì Ọ̀ṣun state tó tún lè dáyùn defend eléyìí ọ̀lọ́pọ̀lọ́ nǹkan wọ́n sọ online nǹkan wọ́n sọ story ó lè defend nǹkan tá a sọ ọwọ́ àbọ̀tọ̀ wọ́n wúro wúro amúkún mẹ́kọ̀ọ́ dìndìnrín ẹgbẹ́ ọgbẹ́nu sọ ọjẹ́ lọ jókòó bí ó ṣe jókòó bọ́wọ́ yọ lọ́pọ̀lọ́ kankan bọ́dà wọn kan bọ́tà gíbi wọ́n sórí fídíò rẹ̀ fún ẹ̀dá fídíò rẹ̀ sínú ọgbà kàkà irú rẹ̀ kọ́lé bá ṣe fídíò ọgọ̀